Béèyàn bá jẹ orí ahun jù bẹ́ẹ̀ lọ, bó bá dé ìlú kan tí wọ́n ń pè ní ìlú Wóró àti ìlú kan tí ó tún tì tí wọ́n ń pè ní ìlú Núkù tó jọ wà níjọba ìbílẹ̀ Káyàmá ní ìpínlẹ̀ Kwara. Béèyàn bá débẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ kẹta nínú oṣù kejì ọdún 2026, the 3rd of February 2026, ó dájú pé onítọ̀hún ò ní mọ ìgbà tí omijé yóò máa jábọ́ lójú ẹ̀ pòròpò pẹ̀lú bí àwọn afẹ̀míṣòfò tí wọ́n ṣe ya wọ ìlú Wóró àti Núkù ní ọwọ́ ìrọ̀lẹ́ tí wọ́n sì fi ẹ̀mí èèyàn tó lé ní 100 over 100 people tí wọ́n fi ẹ̀mí wọn ṣòfò ní ìlú ọ̀hún, yàtọ̀ sí àwọn ilé àti dúkìá tán dáná sun, yàtọ̀ sí àwọn tí wọ́n tún jí wọnú igbó lọ. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ní nǹkan bíi aago 5 sí aago 6 ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, ìní àwọn oníṣẹ́ ibi náà ni wọ́n máa ya wọ ìlú Wóró àti Núkù tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa yin ìbọn sókè kàràkàràkà tó sì jẹ́ pé níṣe ni wọ́n kó gba àwọn aráàlú náà ní pápámọ́ra nítorí pé àwọn èèyàn wọn ò fẹ́ kú ikú òjijì tí wọ́n sì lọ ń kájọ sójú kan síwájú wọn láti bẹ̀bẹ̀ fún ààbò ẹ̀mí wọn. A gbọ́ pé níṣe ni àwọn oníṣẹ́ ibi náà ni wọ́n ń fagídí sọ fún àwọn èèyàn náà pé kí wọ́n gba òfin ṣàríà àti ẹ̀sìn Islam táwọn mú wá, tó sì jẹ́ pé níṣe ni wọ́n ní àwọn èèyàn náà tó jẹ́ mùsùlùmí náà yarí pé Islam tó fẹ́ káwọn ṣe Islam apààyàn àti mùjẹmùjẹ ni àwọn ò fẹ́ rú ẹ̀, Islam ò dẹ̀ kọ́ àwọn nírú ẹ̀. Eléyìí la máa gbọ́ pé ó bí àwọn afẹ̀míṣòfò náà nínú tí wọ́n fi kó àwọn aráàlú náà tí wọ́n dè wọ́n lọ́wọ́ àtẹsẹ̀ tó sì ń fìbọn pa wọ́n. Kódà wọ́n pa ọmọ Emir ìlú Wóró àtàwọn ìyàwó ẹ̀ kó tó di pé wọ́n jí Emir, wọ́n jí òun náà, wọ́n jí gbé wọnú igbó lọ. Ṣá ò Tẹlifíṣàn Yorùbá Tòótọ́, àṣírí tí a gbọ́ ni wípé kì í ṣe àwọn báńdíìtì tó ń jiyàn gbé ló ṣiṣẹ́ yìí. A gbọ́ pé àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jáde láàrin gbùngbùn ilẹ̀ Haúsá North Central, ìyẹn ẹgbẹ́ tí wọ́n ń pè ní Lakurawa, àwọn ló lọ ṣiṣẹ́ yìí nítorí pé a gbọ́ pé àwọn báńdíìtì tí wọ́n ń jiyàn gbé tán ń pààyàn kò sí nǹkan tó kàn wọ́n pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n ní láti jiyàn gbé láti fi gba owó àti láti pa èèyàn. Ṣùgbọ́n àwọn Lakurawa ọ̀rọ̀ ẹ̀sìn ni àwọn fi ń bojú tiwọn tó jẹ́ pé wọ́n láwọn ń jà fún ẹ̀sìn Islam ni. Tá a sì gbọ́ pé àwọn Lakurawa yìí àwọn ló lọ sí ìlú Wóró àti Núkù tí wọ́n lọ fi ẹ̀mí òbítíbitì èèyàn ṣòfò nítorí pé wọ́n gba ẹ̀sìn Islam tó ṣàjèjì sí àwọn mùsùlùmí níbẹ̀ tí wọ́n mú wá. Gómìnà ìpínlẹ̀ Kwara ọlọ́lá jùlọ Abdulrahman Abdulrazak òun náà fìdí eléyìí múlẹ̀ lásìkò tó ṣàbẹ̀wò sí Emir ìlú Káyàmá ní ọjọ́rú ìyẹn ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tó kọjá lálẹ́. Gómìnà ní òun fìdí ẹ̀ múlẹ̀ pé nígbà táwọn aráàlú náà tí wọ́n yarí pé àwọn ò gba ẹ̀sìn Islam tó ṣàjèjì sí wọn tí wọ́n mú wá nínú jẹ́ kí wọ́n pa wọ́n, ṣùgbọ́n ní báyìí ó ní àwọn yóò gbé ìgbésẹ̀ láti rí àwọn oníṣẹ́ ibi náà mú, tó sì jẹ́ pé dásìkò tá a wà tá a ṣàkójọpọ̀ rẹ̀ yìí níṣe ni ariwo ìbànújẹ́ àti ẹkún ló sì gbà ní ìlú Wóró àti Núkù níjọba ìbílẹ̀ Káyàmá ní ìpínlẹ̀ Kwara.